Africa Content TV. Oyè yìí kan o, lẹ́gbà lárí o, àrò jẹjẹ, ní ìjẹ́ká dáko, olóko èlé lóko, olódò èlé lódò, ó dọ́mọlá mẹ́rin yìí lọ́ pa sínú igbó. Méjìlá, ilé ìrọ́símọ́nì, ó ní méjìlá yìí lọ́ pa sínú igbó. Gbogbo owó yà á mú jẹun inú igbó là ń kó lọ. Owó yà á kó lọ ní igbó nìkan ní, àlèmú jẹun tán lọ́dún mẹ́ta nílẹ̀. Ọdún àlèmú jẹun tán, gbogbo owó ra inú igbó là ń kó lọ lọ́dún ní o. Bẹ́ẹ̀ ti ṣe gbàrà, kẹ́gbàrà o, gbogbo nǹkan lù, ní èsùn, ní èwo, ní ìgẹ̀rin, wọ́n ti dà kan lọ́nà. Oní wọ́n pè wọ́n, wí wọ́n ti dà lọ́nà ẹ máa bọ̀ o, wọ́n ìjẹ́ ti wẹ̀ ń kán lẹ o, wọ́n ti bọ̀ lòbọ̀ àrán lọ́wọ́ ra, ní ìjẹ́ ká gbàbẹ mọ́. Ẹ sẹ́ni ìjọ lè gbàbẹ kókó kan yóò rájà lòbọ̀ àrán. Òkè ní ìgbín, ibẹ̀ ni wọ́n gbà. Wọ́n ìjà ara, ibẹ̀ ni wọ́n gbà. Láàná, ìran yìí ló rí lọ́gọ̀dọ̀ mẹ́tọ́ mẹ́wàá. Wọ́n rí lọ báyìí, ẹnì yóò gbé mọ́sìnì lòdì dúró gbé mọ́sìnì ó sá ni. Lọ́nà báyìí, ẹnì yóò lóko ó sá ni. Wọ́n dẹ́ra náà túra yìí o, wọ́n gbìyànjú o, wọ́n túra yìí wọ́n gbìyànjú. Gbogbo wọn bá gbogbo wọn olóyè, lẹ́sẹ̀ ní yé gbìyànjú nínú wọn. Ìlú obìnrin, owó dídá ni ní gbojúmọ́, ẹ gbàrà o, ẹ bá mi lórí o. Sunday gbàrà o, ẹnì ó tó rí ìgbà ní ìgbà ní Sunday gbàrà o. Ìgbòho ẹ má bínú àwọn èèyàn yìí ni ò jẹ́ káwọn èèyàn wa wọlé wọ́n wà ń tà rẹpẹtẹ ó ní rísì tó. Ẹ ṣeun ta ló fẹ́ sọ̀rọ̀ lórúkọ ọ̀dọ́ ó yẹ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Mo kí kábíyèsí o, ẹ bá kọ kábíyèsí lẹ́gbẹ̀ẹ́ta o. Mo tún kí gbogbo bàbá mi olóyè, ààrẹ, ológun, ààrẹ ẹ̀yà àti gbogbo yín. Mo tún kí gbogbo Ìsọ̀lúsì lápapọ̀ lórúkọ Jésù aládẹ̀sán ló gbé wá o. A kí bàbá káàbọ̀ lórúkọ gbogbo ọ̀dọ́ ìlú Ìsọ̀lúsì. Lórúkọ gbogbo ọ̀dọ́ Ìsọ̀lúsì lágbára Ọlọ́run ẹ̀mí sí rẹ̀. Wọ́n mi ti kọ́ rẹ̀ ká pé omi ládùmọ̀ gbẹja ẹ̀ẹ́gbàrá náà ni o. Ìyẹn mú ju arígbìlẹ̀ ó ti pọ̀ jù. Ewé mi gan ti dé mi gan gbé. Àwọn èèyàn asẹ́kẹ́ tó rí mi gbà. Àdá lè sọ ní èlé ló ti kú sí gbòòrò. Àyòkú sínú gbó. Tọ̀sọ́ tòun náà yọ wá lẹ́nu. Ọpẹ́lọpẹ́ àrùn bàbá wọ̀nyí. Ló jẹ́ ká lórí ọ̀fẹ́ àti ìdúrà. So gbogbo Ìsọ̀lúsì náà gbogbo ọ̀dọ́ Ìsọ̀lúsì náà papọ̀. Àti ọkùnrin àtobìnrin. Ààrẹ ni láti sọ̀pọ̀tì mi. Ààrẹ lẹ́yìn náà ló ti há. Afẹ́kẹ́ tó tì á, afẹ́kẹ́ ṣe ní òwò gùdù dá wáíwáí. Ìgbọ́nà ni mo sọ òwò gùdù dá wáíwá afẹ́kẹ́ bá a ṣe máa. Afẹ́kẹ́ tó tì á láti bẹ̀rẹ̀ títí òwò ìṣiṣẹ́ lágbára ọlọ́ọ̀dẹ̀ ní ṣiṣẹ́ ni. Ẹ ti bírèkì rẹ́kọ̀dù kò mọ ọmọ yẹn mọ̀ jẹ́ lọ títí láíláí ni. Ojú òní ti ní òun God bless you. Ẹ ṣeun ẹ dákun ìyálóde àná fẹ́ sọ bí gbólóhùn kan kó tó di fáwọn olóyè ó sọ̀rọ̀. Ìgbòho! Mo kí kábíyèsí, mo kí wọn níbi tó wà, ayọ̀ àtàláfíà kan fi wá kalẹ̀ lówó délé bá wa, ìdààmú ayé ò lè bá gbogbo wa. A dẹ̀ kí àwọn olóyè tán ti léwó náà, ìlú Ìsọ̀lúsì ò ní bàjẹ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ibẹ̀ mọ́ bínú pé mo múra báyìí. Èmi náà wà ní abẹ́ bàbá wa Sunday Ìgbòho ni àti wà látàná, ìdí tí mi ò fi change nìyẹn, ẹ má bínú ẹ dákun. Bàbá wa Sunday Ìgbòho, ẹ dákun gbogbo obìnrin ìlú Ìsọ̀lúsì, a fẹ́ bẹ̀ yín kẹ́ ràn wá lọ́wọ́ lórí ogun ajínigbé tó wà ní ìlú Ìsọ̀lúsì yìí. Wọ́n dà wá láàmú púpọ̀. Àtìgbà tí wọ́n ti ń gbé àwọn èèyàn wọn gbéyàn ní ilẹ̀ Ìsọ̀lúsì, ṣùgbọ́n táwọn èèyàn wá bá ti jáde ilẹ̀ ibi tí wọ́n jáde lọ bẹ̀ ni wọ́n ti ń gbé wọn tó dẹ̀ jẹ́ pé owó ribiribi là ń san.
àwọn obìnrin ó ní iye owó tá à ń dá lórí gbogbo nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà làwọn ọ̀dọ́ wa náà wọ́n ń gbìyànjú ẹ dákun abẹ̀yìn afẹ́ àtìlẹ́yìn yín ẹ jọ̀ọ́ alálẹ̀ kò ní fi yín sílẹ̀ alálẹ̀ kò ní fi yín sílẹ̀ o jíjáde tá a jáde tá a ní wọlé mọ́ gbogbo wo ní bá wọn jáde sọ́jọ́ náà Ògúnláka yóò ní fẹ́ jẹ gbogbo wa ilé ìfẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o. Ìgbòho 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 kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ìsọlú ìsìn ìsọlú ìsìn ìsọlú ìsìn adúpẹ́lẹ́wọ̀ Ọlọ́run ìrù ẹkùn táwọn fi lọ́wọ́ yára ń bá olùbàjẹ́ fún bàbá mo fi olùsìn ọ̀fẹ̀sẹ̀ olùsìn mo fi dúpẹ́ lọ́wọ́ yín bí ayé ṣe ń fẹ́ olóòfẹ́ bẹ́ẹ̀ ó wu Ọlọ́run lè fi bò lílé ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti blọ́ọ̀kì níbo ṣùgbọ́n gbọ́dọ̀ wa ti ń bẹ èfífínká kò ṣeé dáa kò ṣeé sọdọ́ da odóbò gbogbo akọ́yẹ́ sílẹ̀ o àdúgbò bẹ́ẹ̀ ṣe ń jáde kò ní bàjẹ́ fún bàbá ìlú Ìsọlúsìn nínú orúkì wa ni pé ogun òjàjàjà kó fún wa ní ìlú Ìsọlúsìn tẹ́lá ti kíyèsí ẹni pé ìlú náà fi kíni o náà fi gbẹ́ fàbọ̀ yín Ìsọlúsìn ọmọ àjò àdúgbò lọ́dọ̀ Ọlọ́run tẹ́lá kíyèsí ọlọ́fà ìrẹ́kọ̀dù lẹ́nìtì gbogbo ìrẹ́kọ̀dù bàbá Ìsọlúsìn bá pàlàkọ̀ ṣùgbọ́n mo wọ̀lú Ìsọlúsìn àdúgbò lọ́dọ̀ Ọlọ́run ohun tí wọ́n kàn ṣe ni pé ọmọ tó bá yẹ kó yá wọ́n lọ dèdàndè wá. bákan náà a tún ní bàbá wa olóyè ẹlẹ́wọ̀sọ òkè àgbọn olóyè ẹlẹ́wọ̀sọ òkè àgbọn ọ̀kan náà àwọn olóyè ológun ìlú Ìsọlúsìn náà ni wọ́n. bákan náà a ní àwọn olóyè àsìgbà òsè odò àgbo ọ̀kan náà àwọn olóyè ológun náà ni wọ́n. bákan náà a ní àwọn bàbá wa olóyè ọdọ̀fà àwọn àkọ́lá àwọn ológun náà ni wọ́n. bákan náà a ní olóyè Olújú Ìsọlọ̀ tìlú Ìsọlúsìn ọ̀kan náà àwọn ológun náà ni wọ́n.